Ubay bin Ka'b radiyallahu anhu umma Qur'an sah wala la ẹ bó ṣe mọ̀ Qur'an tó ó mọ̀ Qur'an débi wípé àwọn kan ní òun lànábì fi bá wípé inna Allaha amarani an aqra alayka al-Qur'an Ọlọ́run ní kí n ka Qur'an fún ẹ wa fi riwayatin an aqra alayka suratul bayyina wọ́n ní ka suratul bayyina ó ní samanillah sọ́lọ̀ dákọ̀ ní wa qad dhukirtu inda rabbil alamin wọ́n ti dákọ̀ mi ní sánmà anábi ní bal samakallah ó kọ̀ rẹ̀ gangan lọ́lọ́run bá dá wà bú sẹ́kún samanillah ọlọ́run dákọ̀ mi àbúkà ní kàfẹ́ nìkan bọ́lọ́run bẹ́ ó fẹ́ mọ̀ status mọ́ sí tó lọ́dọ̀ ọlọ́run dákọ̀ mi ẹwù báwa náà ṣe wà happy tó ọlọ́run fún wa ní ròdùnú pé iṣẹ́ wa kan wà tó ń yọnu sí Suratul Bayyina lọ́lọ́run wá ní kánàbí ká fún Ubay èmi wá máa ń rí link wallahi ọlọ́run jẹ́ kíkì ní ẹ̀wọ̀ yẹmi alhamdulillah Suratul Bayyina náà gbọ́dọ̀ ká torí kankan ti ṣẹlẹ̀ sí kí ni kan náà akhrajahu Muslim Ubay wọnú mọ́sásíjọ́ kan ló bá ráwọn èèyàn tí ń kírun ẹni ẹ máa ń kàrí wáyà mi bí kí ẹ̀ ṣe wal-layli idha saja àbí tó jọmọ́ bẹ́ẹ̀ náà tó mọ́ kìrọ̀ áti oríṣiríṣi Ubay bá pẹ̀ pé ó mọ́ Kùránì kárí ní tó ń káàkà ọ̀tà ó wá ní kadhalika qara'ani Rasulullah ó ń parọ́ wà náà bí èmi ka Kùránì mú kabáì anábì ló kélé fún ẹlòmí máa tún wọlé ẹlòmí máa tún kírun òun tó ká riwaya min ghayri riwayati allati qara'a al-awwal tó yàtọ̀ sí ìtara ọkọ̀ bá ká ó wá kó àwọn méjèèjì pé ẹ jẹ òṣìyà lónìí fẹ́ kẹ gbọ́dì sí ẹwù bẹ́sìn wá ṣe dàtọ̀ ẹwù ìfanabalẹ̀ tánìtì ó wá kó àwọn méjèèjì lọ́sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kí ló expect Ànábì sọ ẹ sì fẹ́ bẹ́sìn jẹ́ ó bá ká Ànábì wá ní kálá ọkọ̀ kàtẹ̀ sallallahu alaihi wasallam ó bá ká Ànábì wá ní kàdà bẹ́ẹ̀ ẹni kejì bá tó kàkẹrọ àti ẹ̀ náà wọ́n tún ní Ànábì wá tún ní kàdà bẹ́ẹ̀ kẹma tí ó bá yìí ń káàkùn fàdàkọ̀lá ní máa lè sàfihàn ìrìyà mo dáùtù Islam pè sẹ́sìn lè kódà dáùtù tó wọnú ọkàn mi jù ìgbà títí gbà Islam fàdọ̀rọ̀ bá ní nàbí sallallahu alaihi wasallam anábì kan gbá ìyà mi láà yabna Ka'b láà má dáùtù hādhā dīn min Allah inna Allaha khayyarani anábì wà bẹ̀rẹ̀ sọ ọlọ́run ká oníkan ka Kùránì fún mi ní harfun mú fastazattu mú ní ọlọ́run dí wọ́n ká ní ọ̀nà mi lédè ní èdè Lárúbáwá náà ní bìrìlì sáànù ní ọlọ́run tó gbà fún mi títí tó fi pé sábà ó sì wà bọ́ ayẹ̀ lára ọgbà yìí ká mo rò pé ìgbà yẹn lọ́lọ́run ní tún lọ ka Kùránì fún kí ní ẹ̀ ń da ọgbà yìí láàmú àṣẹ ń tá bá máa áṣkù rẹ̀ lórí dáadáa àṣẹ tó bá ṣe mistake àìkan yọ ẹwù bí mistake jẹ lágbára tó fúnra rẹ̀ láàfù yìí fi Sahih Muslim máa lè sàfí jàìríyà in tó ṣe mí jọ́nà ó dàgbà jàìríyà kò sí mi tó rẹ̀ Ànábì ò sọ pé iṣẹ́ rẹ̀ bàjẹ́ ó sì sí ayé ẹta wọ́n wá sí rẹ̀ pé a nǹkankan ló fẹ́ cause problem Ànábì ní láà yabna Ka'b inna Allaha khayyarani ọlọ́run ló fún mi lọ́pṣàn yóò kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n ṣe báyìí àṣẹ ń tá bá ti mọ̀ lórí dáadáa àṣẹ excuse pọ̀ fún gan-an níjọta bá rí nǹkan mi tó yapa rẹ̀ kódà kí n tó ṣe tóbi lójú wa ọlọ́run kódà fún ṣàánú wa